Mo kí yín pé a kú dédé ìwòyí ní orúkọ Jésù Kristi Olúwa láti gbogbo ibi tí ẹ ti ń wò mí. Mo kí yín káàbọ̀ sínú ìkẹ́kọ̀ọ́ Bíbélì ní èdè Yorùbá tí òní. Kí a tó mọ bá ètò yìí lọ, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo sì fẹ́ dárúkọ àwọn arákùnrin méjì tí wọ́n ń bá mi ṣiṣẹ́. Àwọn ni wọ́n ń ka ohùn mi sílẹ̀ tí wọ́n sì ń ka àwòrán mi sílẹ̀. Arákùnrin tó sóyè Aládé àti arákùnrin Stephen Alao. Aládé Alao yẹn náà dá. Lórúkọ Jésù Kristi Ìgbàlà, ẹ ó gba èrè ohun tí ẹ ń ṣe yìí. Nígbà tí a pàdé nínú ẹ̀kọ́ tí ó kọjá, mo bẹ̀rẹ̀ abala míì nínú ẹ̀kọ́ nípa ìgbàlà tí mo pè ní ìwúrí Ọlọ́run nínú ètò ìgbàlà ènìyàn. Èyí ò ní wípé kí ni ohun tí ó sún Ọlọ́run láti ṣe ètò ìgbàlà fún ìran ènìyàn nígbà tí a mọ̀ wípé ọgbẹ́ ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ lára ìran ènìyàn, ọgbẹ́ tí a fi sá ara wa ni. Nítorí ìṣọ̀tẹ̀ wa sí Ọlọ́run, òun ni ó mú kí a wọ inú ìgbèkùn ẹ̀ṣẹ̀ tí ìṣẹ́ àti òṣì tí ẹ̀ṣẹ̀ mú wá, tí ó sì bọ́ sórí ìran ènìyàn. Mo sọ fún yín wípé gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, bí ènìyàn tí a ṣe oore fún, tí a ṣe láàánú bá dìtẹ̀ tó bá dalẹ̀ wa, a mọ bó ṣe máa ń rí lára wa, tí ó máa ń mú kí a sì pinnu pé kò sí, a ò ní tún fi oore hàn fún irú àwọn ẹni bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n a rí wípé Ọlọ́run, lẹ́yìn tí ènìyàn dìtẹ̀ tí a dẹ̀ sọ̀tẹ̀ sí láti inú Ádámù baba ńlá wa, Ọlọ́run tún gbé ìgbésẹ̀ láti gba ènìyàn là. Ọlọ́run tún gbé ìgbésẹ̀ láti mú ènìyàn kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àti ìjìyà ẹ̀ṣẹ̀. Àwa ń béèrè wípé kí ni ohun tí ó ń sún Ọlọ́run láti tún fi irú àánú ńlá báyìí hàn ìran ènìyàn lẹ́yìn tí a ti sọ̀tẹ̀, tí a sì dalẹ̀ rẹ̀, lẹ́yìn tí ó kọ́kọ́ fi àánú ńlá hàn wá ní ìgbà ìwáṣẹ̀. Ìyẹn ni a bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ tí ó kọjá. Mo sì lọ jinlẹ̀ díẹ̀ bí àkókò ṣe gbà wá láàyè mọ́ láti fi hàn yín ohun tí ó yọrí sí ìṣubú ènìyàn nínú ọgbà Édẹ́nì. Lónìí mo wá fẹ́ wá sí inú ẹ̀kọ́ yẹn gan báyìí, ohun tí ó jẹ́ ìwúrí Ọlọ́run fún ìgbàlà ìran ènìyàn. Pé lẹ́yìn tí a ti dìtẹ̀, tí a sọ̀tẹ̀ sí, tí a ṣe dalẹ̀ rẹ̀, ohun tí ó sún Ọlọ́run láti ṣe ètò ìgbàlà fún ìran ènìyàn, ohun tí ó jẹ́ ìwúrí Ọlọ́run láti ṣe ètò ìgbàlà fún ìran ènìyàn, ẹ gbọ́ dáadáa, òun náà ni Ọlọ́run fúnra rẹ̀. Ọlọ́run gangan náà ni ìwúrí ara rẹ̀ fún ètò ìgbàlà ènìyàn. Kò sí ohunkóhun mi. Ìgbàlà sàn jáde láti inú ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ jẹ́. Bí a bá mọ̀ ní òye Bíbélì àti òye Ọlọ́run, a ó rí wípé ọ̀rọ̀ Bíbélì àti ọ̀rọ̀ ìgbàlà, mi sọ pé ọ̀rọ̀ ìgbàlà, mo ní ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ nínú Bíbélì, àwọn ìṣúra nínú Bíbélì, àwọn àfihàn Ọlọ́run nínú Bíbélì, ó mọ̀ jinlẹ̀ gidi gan o. Ìgbàlà sàn jáde láti inú ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ jẹ́, ó sì ń yọrí sí ògo rẹ̀. Ṣé rí, Ọlọ́run náà ní ìwúrí ara rẹ̀ nínú ètò ìgbàlà ènìyàn. Ohun tó sún Ọlọ́run láti ṣe ètò ìgbàlà fún ìran ènìyàn tó dalẹ̀ rẹ̀, òun náà ni ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ jẹ́. Bọ́lọ́run bá ní pé kí òun wo ti ìran ènìyàn, a ò ní kò sí ohunkóhun nínú wa tí ó lè sún Ọlọ́run láti gbà wá là. Kò sí ohunkóhun nínú wa. Nítorí náà ìgbàlà ó sàn jáde láti inú ẹni tí Ọlọ́run fúnra rẹ̀ tó jẹ́. Ó jẹ́ dídùn ìfẹ́ Ọlọ́run láti gba ènìyàn là kúrò nínú ìṣẹ́ àti òṣì tí ó wá látàrí ẹ̀ṣẹ̀.
Ọlọ́run ò ṣe iṣẹ́ ìgbàlà ènìyàn bíi àfẹ́kùnṣe, bíi ohun tí kò mú ayọ̀ wá fún un. Rárá, àkọsílẹ̀ Bíbélì fi hàn wípé dídùn inú ìfẹ́ Ọlọ́run ni, ìdùnnú ìfẹ́ Ọlọ́run ni, dídùn inú rẹ̀ ni, ohun tí ó tó fún un ní ayọ̀ ni láti ṣe ètò ìgbàlà fún ìran ènìyàn. Bíbélì sọ̀rọ̀ nínú ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkeje nípa eléyìí. Éfésù orí kìíní, mo lérò pé ẹ̀yin náà ẹ ti gbé Bíbélì yín sí ẹ̀gbẹ́ yín níbẹ̀ hàn kí a jọ máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ láti inú Bíbélì. Ìwé Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkeje, ó kà báyìí wípé olùbùkún lé Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi, àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́. ṣẹlẹ̀ báyìí nísìnyí, nínú ìfẹ́ ẹ máa kíyèsí o. ẹsẹ̀ karùn-ún, ẹni tí ó ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ nípa Kristi Jésù fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀. Ọlọ́run fúnra rẹ̀ gan-an náà ní ìwúrí ara rẹ̀ nínú ètò ìgbàlà ènìyàn. Dídùn ìfẹ́ rẹ̀ ni, dídùn ìfẹ́ rẹ̀ ni, dídùn ìfẹ́ rẹ̀ ni láti ṣe ètò ìgbàlà fún ìran ènìyàn tó dálẹ̀ rẹ̀, tó sọ̀tẹ̀ sí. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ kẹfà. Ó ní fún ìyìn ògo oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó dàlù wá nínú àyànfẹ́ nì, ìyẹn nínú Jésù Kristi Olúwa. ẹsẹ̀ keje wípé nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. O mẹ́ta ló wà níyìn yìí. Àkọ́kọ́ ni ìdùnnú ìfẹ́ Ọlọ́run nínú ìgbàlà ènìyàn. Ìkejì ó ní pé ìgbàlà ìran ènìyàn ó ń já sí ògo fún Ọlọ́run. Òun ṣe fúnra rẹ̀ nítorí ẹni tí ó jẹ́ àti fún ògo ara rẹ̀. Ìkan lára àwọn ìṣògo Ọlọ́run, ìkan lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ń fi ìfẹ́ ọlá Ọlọ́run ṣe pé àwọn ọlọ́lá wọ̀nyẹn àwọn náà wọ́n máa ń fẹ́ lá. Wọ́n kàn lè wọ pé ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa yìí ó bu ilé wa, ó tàbùkù bá ilé wa, ó yá mo fẹ́ rà á ká lẹ́yìn tó wà ń bẹ kúrò. Ó ń fẹ́ lá ni. ṣé rí Ọlọ́run náà ó fẹ́ lá. Ìkan lára àwọn ohun tó sì ṣe àfihàn ọ̀nà tí Ọlọ́run gbà fẹ́ lá lórí ènìyàn, òun náà ní ètò ìgbàlà. Ó fi sọlá ni, ó fi sọlá ni. ṣé mo wọ́n sọ pé ẹni téèyàn bá jù lọ àfihàn ni. Ọlọ́run ju ìran ènìyàn lọ, Ọlọ́run ju ènìyàn lọ. Ọ̀kan lára àwọn ọ̀nà tó wá fi hàn pé òun jù wá lọ ni pé bí ó tilẹ̀ jẹ́ pé ọgbẹ́ ẹ̀ṣẹ̀ tá à ń rù kiri a fi sá ara wa ni, ṣùgbọ́n Ọlọ́run ṣe àfihàn àjùlọ rẹ̀ àti ọlá rẹ̀ nípa gbígbà wá là kúrò nínú ipò òṣì àti ìṣẹ́ tí ẹ̀ṣẹ̀ tó tì wá sí. Ó wá sọ ní ẹsẹ̀ keje wípé nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí náà ìgbàlà ènìyàn ń ṣe àfihàn ọrọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, the riches of his glory. Ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀, ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Oore ọ̀fẹ́ yẹn pọ̀ débi pé Ọlọ́run wò pé bí n bá gbà wọ́n là kí ni mo fẹ́ fi ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ yìí ṣe. Mo sọ wípé ìgbàlà ó sàn jáde láti inú àbùdá àti ìwà Ọlọ́run fúnra rẹ̀. Ẹ jẹ́ kí n sáré láàrin àkókò kúkúrú tí mo ní yìí láti fi àwọn ìwà Ọlọ́run mẹ́rin tí
ó ṣiṣẹ́ fún ìgbàlà ìran ènìyàn hàn yín. Àwọn ìwà Ọlọ́run mẹ́rin tí ó jẹyọ nínú ètò ìgbàlà Ọlọ́run fún ìran ènìyàn. Àkọ́kọ́, ó ní ìfẹ́ àti ìwà rere Ọlọ́run. Ìfẹ́ àti ìwà rere Ọlọ́run. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ wípé ìfẹ́ ni Ọlọ́run àti pé rere ni Ọlọ́run. Ohun méjì. Àkọ́kọ́, ìfẹ́ ni Ọlọ́run. Ọlọ́run jẹ́ ìfẹ́. Ìkejì ni pé rere ni Ọlọ́run. Àwọn méjèèjì yìí ó ń sọ nípa abala Ọlọ́run kan náà. Ìyún ìfẹ́ Ọlọ́run àti pé Ọlọ́run jẹ́ rere ó ń ṣàfihàn abala kan náà nípa Ọlọ́run. Ṣùgbọ́n wọ́n tún yàtọ̀ díẹ̀ sí ara wọn. Ìfẹ́ Ọlọ́run àti ìjẹ́rere Ọlọ́run wọ́n tún fi díẹ̀ yàtọ̀ sí ara wọn. Ìfẹ́ ni ó máa ń sún Ọlọ́run láti pín ara òun tìkálára rẹ̀ pẹ̀lú ènìyàn. Ẹ dákun ẹ fetí kalẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ máa bá ẹ̀kọ́ yìí lọ. Ìfẹ́ ni ó máa ń sún Ọlọ́run láti pín ara rẹ̀ pẹ̀lú ènìyàn. Mo fi hàn wá nínú ẹ̀kọ́ tí ó kọjá bí Ọlọ́run ṣe pín àwọn àbùdá àti àmúyẹ rẹ̀ kan pẹ̀lú ènìyàn tí ó jẹ́ adé ìṣẹ̀dá rẹ̀. Ènìyàn ni adé iṣẹ́ ìṣẹ̀dá Ọlọ́run. Nítorí náà Ọlọ́run ṣe alábàápín ara rẹ̀ pẹ̀lú ènìyàn. Ó ṣe àbápín àwọn ìwà rẹ̀ kan, àwọn àbùdá rẹ̀ kan pẹ̀lú ènìyàn. Ìfẹ́ Ọlọ́run ni ó máa ń mú kí Ọlọ́run kó pín ara rẹ̀ pẹ̀lú ènìyàn. Eléyìí náà tó farahàn nígbà tí ó rán Jésù wá sáyé. Jésù Kristi Olúwa ó jẹ́ Ọlọ́run, ìkan lára àwọn ẹni mẹ́ta tí ó jẹ́ Ọlọ́run nínú ìgbàgbọ́ Kristieni àti àfihàn Bíbélì. Pé Ọlọ́run ó rán Jésù wá sínú ayé, ó ń ṣe àfihàn ìfẹ́ Ọlọ́run ní pípín ara rẹ̀ pẹ̀lú wa, ní fífi ara rẹ̀ fún wa. Nítorí náà ìfẹ́ Ọlọ́run ó ní àbùdá Ọlọ́run tí ó máa ń sún Ọlọ́run láti pín ara rẹ̀ pẹ̀lú ènìyàn. Ohun kejì ó ní ìwà rere rẹ̀. Ṣùgbọ́n ìwà rere Ọlọ́run ló máa ń sún Ọlọ́run láti fi àwọn ire ọwọ́ rẹ̀ bá ènìyàn ṣe pọ̀. Mo fẹ́ kí ẹ ṣàkíyèsí ìyàtọ̀ yìí láàrin ìfẹ́ Ọlọ́run àti ìwà rere Ọlọ́run. Ìfẹ́ Ọlọ́run ló máa ń sún Ọlọ́run láti pín ara rẹ̀ fún ènìyàn, láti fi ara tiẹ̀ gangan fún ènìyàn. Ṣùgbọ́n ìwà rere rẹ̀ ó ní ó máa ń sún Ọlọ́run láti fi ire ọwọ́ rẹ̀ bá ènìyàn ṣe pọ̀. Àwọn méjì yìí ó ṣiṣẹ́ nínú ètò ìgbàlà Ọlọ́run fún ìran ènìyàn. Àwọn méjì yìí, àwọn náà ni ìwúrí Ọlọ́run fún gbogbo ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ènìyàn. Ẹ wo, ẹ dẹ́kun sọ fún yín, láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, láti ìgbà ìṣẹ̀dá, ìran ènìyàn kò gba ohunkóhun rí láti ọwọ́ Ọlọ́run nítorí pé a tọ́ sí i tàbí a yẹ fún un, èyí tí àwọn eléèbó ń pè ní merit. Ìran ènìyàn ò gba ohunkóhun láti ọwọ́ Ọlọ́run rí. Ìran ènìyàn kò rí ohunkóhun gbà láti ọwọ́ Ọlọ́run rí nítorí pé a tọ́ sí i tàbí a yẹ fún un. Rárá o. Gbogbo ohun tí ìran ènìyàn rí gbà láti ọwọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ láti ìṣẹ̀dá, ó wá láti inú ìfẹ́ Ọlọ́run àti ìwà rere rẹ̀ sí wa. Ọlọ́run sì ṣe àfihàn ìfẹ́ rẹ̀ àti ìwà rere rẹ̀ sí ìran ènìyàn ní ọ̀nà méjì gbáko. Àkọ́kọ́ ó ní eléyìí tí ó ṣe àfihàn rẹ̀ ní ọ̀nà tí ó pa gbogbo ènìyàn pọ̀.
nípa ìlawọ́ rẹ̀ sí gbogbo ènìyàn. Ìwé Matthew orí 5 ẹsẹ̀ 5-50. Ìwé Matthew orí 5 ẹsẹ̀ 5-50. Ó fìdí eléyìí múlẹ̀. Mo lérò pé ẹ̀yin náà ẹ̀ ń fi ojú bá Bíbélì yín lọ báyìí. Ẹ jẹ́ kí n gbé láti ẹsẹ̀ 43. Ẹ̀yin ti gbọ́ bí a ti wípé Jésù Olúwa ló ń sọ̀rọ̀ ní bíbí yìí. Ẹ̀yin ti gbọ́ bí a ti wípé ìwọ fẹ́ ọmọnìkejì rẹ kí ìwọ sì kórìíra ọ̀tá rẹ. Ṣùgbọ́n èmi wí fún yín, ẹ fẹ́ àwọn ọ̀tá yín, ẹ ṣoore fún àwọn ẹni tí ó ń fi yín ré, ẹ ṣoore fún àwọn tí ó kórìíra yín, kí ẹ sì gbàdúrà fún àwọn tí ń fi àrán kan bá yín lò, tí wọ́n ń ṣe inúnibíni sí yín. Ẹ wá wo ẹsẹ̀ 50. Ó ní kí ẹ̀yin kí ó lè máa jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ lé ọ̀run. Ẹ mọ̀ kíyèsí o, kí ẹ̀yin kí ó lè máa jẹ́ ọmọ bàbá yín tí ń bẹ lé ọ̀run, nítorí ó ń mú oòrùn rẹ̀ ràn sára ènìyàn búburú àti sára ènìyàn rere, ó sì ń rọ̀jò fún àwọn olóòótọ́ àti fún àwọn aláìṣòótọ́. Ọ̀nà àkọ́kọ́ rèé tí Ọlọ́run ṣe àfihàn ìfẹ́ àti ìwà rere rẹ̀ sí ìran ènìyàn. Ìyún ọ̀nà tí ó pa gbogbo ènìyàn papọ̀. Bíi fún àpẹẹrẹ, Ọlọ́run ń rọ̀jò. Nígbà tí òjò rẹ̀ yóò bá rọ̀, ó ń rọ̀ sí orí ẹni búburú àtẹni rere. Òjò kò ní dá ilé ẹni búburú sí kó rọ̀ sórí ilé ẹni rere. Ìyún ni ìlawọ́ Ọlọ́run sí gbogbo ènìyàn papọ̀. Eléyìí tí ó kó gbogbo ènìyàn papọ̀, àti ẹlẹ́bọ, àti mùsùlùmí, àti onígbàgbọ́, àtẹni tí ò tiẹ̀ ṣe kankan. Ìtọ́jú Ọlọ́run ó ń wà lára gbogbo ènìyàn. Ẹ jẹ́ kí n tún ka ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 14 ẹsẹ̀ 17 sí 18. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 14 ẹsẹ̀ 17 sí 18. Níbí yìí Àpọ́stélì Paul ń bá àwọn ìlú kan sọ̀rọ̀ tí wọ́n jẹ́ abọ̀rìṣà. Ó ń sọ̀rọ̀ fún wọn nípa bí Ọlọ́run ṣe ń mú kí ìfẹ́ àti ìwà rere rẹ̀ kó máa bá gbogbo ènìyàn gbé, kódà nígbà tí gbogbo ayé sì wà ní ipò ẹ̀ṣẹ̀, nígbà tí ìràpadà Ọlọ́run kò tí ì dé gan. Ẹ jẹ́ kí n kà fún yín láti bí. Mo fẹ́ wo ẹsẹ̀ wo ni. Ẹ jẹ́ kí n gbé láti ẹsẹ̀ 16. Ẹni ìyún Ọlọ́run ní àwọn ìran tí ó ti kọjá jọ̀wọ́ gbogbo orílẹ̀-èdè láti máa rìn lé ọ̀nà tiwọn. Ìyún nígbà tí gbogbo ayé sì ń bẹ ní ipò ẹ̀ṣẹ̀ gidi gan. Ó jọ̀wọ́ gbogbo orílẹ̀-èdè láti máa rìn lé ọ̀nà tiwọn, ṣùgbọ́n kò fi ara rẹ̀ sílẹ̀ lé àìlẹ́rìí ní tí ó ń ṣe rere. Ó ń fún yín lé òjò láti ọ̀run wá àti àkókò èso. Ó ń fi oúnjẹ àti ayọ̀ kún ọkàn yín. Ìyún nígbà tí gbogbo ìran ènìyàn gan sì wà ní ipò ẹ̀ṣẹ̀ pọ́nbélé, Ọlọ́run kò fi ara rẹ̀ sílẹ̀ láì ní ẹ̀rí láàrin wa, ní ti pé ó ń rọ òjò fún gbogbo ènìyàn, ó sì ń fi oúnjẹ fún gbogbo ènìyàn. Ìyún ó ń ṣe àfihàn ìfẹ́ àti ìwà rere Ọlọ́run sí gbogbo ènìyàn lápapọ̀. Ṣùgbọ́n ọ̀nà kejì tí Ọlọ́run fi ṣe àfihàn ìfẹ́ rẹ̀ àti ìwà rere rẹ̀ sí ìran ènìyàn, òun ni ní ọ̀nà tó yàtọ̀, in a special way, nípa ètò ìràpadà rẹ̀. Ṣé ní ti pé Ọlọ́run ń tọ́jú gbogbo ènìyàn, Ọlọ́run ń bọ́ gbogbo ènìyàn, ìyún wà ní abẹ́
àfihàn ìfẹ́ Ọlọ́run àti ìwà rere rẹ̀ sí gbogbo ènìyàn lápapọ̀. Ṣùgbọ́n Ọlọ́run tún wá ṣe àfihàn ìfẹ́ àti ìwà rere rẹ̀ sí gbogbo ènìyàn ní ọ̀nà tí ó yàtọ̀. Ìyún ni nípa ètò ìràpadà rẹ̀. Ṣé ẹ rí nínú ọwọ́ tí Ọlọ́run nà sí wa nínú ipò ẹ̀ṣẹ̀ wa láti pàṣẹ Jésù Kristi ọmọ rẹ̀, ó ń jẹ́ àfihàn ìfẹ́ àti ìwà rere Ọlọ́run sí wa tí ó ga jùlọ. Mo fẹ́ kí lè kó yé yín. Ṣé rí pé Ọlọ́run ń rọ̀jò fún wa, ó ń ran oòrùn fún wa, ó ń fún wa ní ìkórè ní ìgbà tí ó yẹ, ó ń fún ìran ènìyàn ní oúnjẹ. Àfihàn fi Ọlọ́run ni, àfihàn ìwà rere Ọlọ́run sí ènìyàn ni. Ṣùgbọ́n àfihàn Ọlọ́run tí ó ga jù, àfihàn ìfẹ́ rẹ̀ àti ìwà rere rẹ̀ tí ó ga jù fún ìran ènìyàn, òun ni yíyọ̀ǹda Jésù Kristi ọmọ rẹ̀ fún ìgbàlà ìran ènìyàn tó sọ̀tẹ̀ sí, tó dalẹ̀ rẹ̀. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 15 ó jẹ́ ẹsẹ̀ Bíbélì tí ẹnikẹ́ni tí ó ń lọ sí chọ́ọ̀chì tí wọ́n mọ̀ dáadáa, kódà àwọn tí wọ́n tiẹ̀ mọ Jésù tí wọ́n tiẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì gan, àwọn gan mọ ẹsẹ̀ Bíbélì yìí. Ó sọ pé nítorí tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ìfarahàn Jésù ní inú ayé ó jẹ́ láti inú ìfẹ́ Ọlọ́run, ó jẹ́ àfihàn ìfẹ́ Ọlọ́run àti ìwà rere rẹ̀. Ẹ jẹ́ kí n ka ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 7 sí 10. Wọ́n sì fò lọ sí ẹsẹ̀ 19. Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 7 sí 10. Olùfẹ́, ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa, nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá, àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ a bí nípa ti Ọlọ́run, ó sì mọ Ọlọ́run. Ẹsẹ̀ 8, ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ Ọlọ́run, nítorí pé ìfẹ́ ni Ọlọ́run. Ẹsẹ̀ 9, nítorí èyí li agbé fi ẹsẹ̀ 9, ẹ má bínú, nípa èyí li agbé fi ìfẹ́ Ọlọ́run hàn nínú wa, nítorí tí Ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí ayé kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. Ẹsẹ̀ 10, nínú èyí ni ìfẹ́ wà, kì í ṣe pé àwa fẹ́ Ọlọ́run, ṣùgbọ́n òun fẹ́ wa, ó sì rán ọmọ rẹ̀ láti já ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Hallelujah. Nítorí náà, ìwà àti àbùdá Ọlọ́run àkọ́kọ́ tí ó farahàn nínú ètò ìràpadà ènìyàn, òun náà ni ìfẹ́ àti ìwà rere Ọlọ́run. Méjèèjì mo tò papọ̀ bí ọ̀kan, nítorí pé wọ́n ń ṣe àfihàn abala kan náà nípa Ọlọ́run, bó ti jẹ́ pé wọ́n yàtọ̀ díẹ̀ sí ara wọn. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Ìwà kejì Ọlọ́run àti àbùdá kejì Ọlọ́run tí ó ṣiṣẹ́ fún ìgbàlà ènìyàn, òun ni àánú. Bíbélì ṣe àkọsílẹ̀ rẹ̀ pé Ọlọ́run kún fún àánú gidigidi. Ọlọ́run kún fún àánú gidigidi. Ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 1 sí 5, bó tilẹ̀ jẹ́ wípé bí ẹsẹ̀ 5 gan ni mo nílò, ṣùgbọ́n kí ohun tí wọ́n ń bábọ̀ kó lè yé yín, ẹ jẹ́ kí n kà láti ẹsẹ̀ 1. Ìwé Éfésù, ẹ má bínú, orí 2 ni kì í ṣe orí 1. Ìwé Éfésù orí 2 láti ẹsẹ̀ 1. Ẹ̀yin lí a sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín. Ìyẹn ni pé ìkan lára àwọn àbájáde ẹ̀ṣẹ̀ nínú ènìyàn òun ni ikú nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ 2, ó wí pé nínú èyí tí ẹ̀yin ti ń rìn rí
gẹ́gẹ́ bí ipa ti ayé yìí, gẹ́gẹ́ bí aláṣẹ agbára ojú ọ̀run, ẹ̀mí tí ń ṣiṣẹ́ nísinsìnyí nínú àwọn ọmọ aláìgbọràn. Ẹsẹ̀ kẹta, nínú àwọn ẹni tí gbogbo wa pẹ̀lú ti wà rí nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa, à ń mú ìfẹ́ ara àti ti inú ṣẹ, àti nípa ẹ̀dá àwa sì ti jẹ́ ọmọ ìbínú gẹ́gẹ́ bí àwọn ìyókù pẹ̀lú. Ẹ kí ẹsẹ̀ kẹrin o, ó ní ṣùgbọ́n Ọlọ́run ẹni tí í ṣe ọlọ́rọ̀ lé àánú, nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa. Ẹsẹ̀ karùn-ún wípé nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi, oore-ọ̀fẹ́ ni a ti fi gbà yín là. Ǹjẹ́ kíyèsí, Bíbélì ṣàfihàn Ọlọ́run pé ó jẹ́ ọlọ́rọ̀ ní àánú. Ìyẹn ni pé ó pọ̀ ní àánú. Kì í ṣe pé Ọlọ́run jẹ́ ọlọ́rọ̀ ní ti àwọn nǹkan àlùmọ́ọ́nì nìkan, ṣùgbọ́n ó jẹ́ ọlọ́rọ̀ ní àánú. Ọlọ́run pọ̀ ní àánú. Àánú rẹ̀ yìí ó sì jẹ́ kan lára àwọn ìwà rẹ̀ tí ó ṣe iṣẹ́ nínú ètò ìgbàlà rẹ̀. Àánú jẹ́ ìwà Ọlọ́run èyí tí ó ń sún Ọlọ́run láti yọ́nú sí àwọn tí à ń pọ́n lójú láti ọwọ́ ẹ̀ṣẹ̀. Àánú ó jẹ́ ìwà Ọlọ́run tí ó ń sún Ọlọ́run láti yọ́nú sí àwọn tí à ń pọ́n lójú láti ọwọ́ ẹ̀ṣẹ̀. Ṣé rí, olówó ẹrú búburú ní ẹ̀ṣẹ̀. Olówó ẹrú búburú ní ẹ̀ṣẹ̀. Ṣé ni ó máa ń fi àwọn tó bá ṣubú sí ọwọ́ rẹ̀ nínú àwọn ẹlẹ́ṣẹ̀, ṣe ló máa ń fi wọ́n ráre, ṣe ló máa ń fi wọ́n sínú ipò ìpọ́njú, ìpọ́nilójú àti ìdánilóró. Bí ẹ bá rí ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, àánú rẹ̀ ó ṣe yín. Ṣùgbọ́n ṣáde nínú ipò búburú yìí, àánú ló máa ń sún Ọlọ́run láti na ọwọ́ rẹ̀ sí àwọn ẹni tí a ń pọ́n lójú, tí a sì ń dá lóró, láti ipasẹ̀ ẹ̀ṣẹ̀, láti dá wọn nídè kúrò nínú ipò ìpọ́njú wọn. Kódà nígbà tí ó ṣe wípé àwọn ni wọ́n fa irú ìjìyà bẹ́ẹ̀ léra wọn lórí, gẹ́gẹ́ bó ti rí nínú ìṣubú ènìyàn àti ẹ̀ṣẹ̀ ènìyàn. Ìwé orin Dáfídì, ẹ má bínú, n ò mọ ohun tí wọ́n ń pe 86 ní Yorùbá o, àbí Stephen ṣe ìwọ mọ̀? Orin Dáfídì, orin 86, mo mọ̀ pé ìkẹrìndínní kíní kan ni, ṣùgbọ́n ìmọ̀ nǹkan tó ń pe 90 ní Yorùbá. Ẹ má bínú, n ó ṣèwádìí rẹ̀ kí ó tó di ẹ̀kọ́ tó ń bọ̀. Orin Dáfídì, orin 86, ìlà karùn-ún, ó ní nítorí ìwọ Olúwa o ṣeun, ó sì múra àti dáríjìn, ó sì pọ̀ lé àánú fún gbogbo àwọn tí ń ké pè ọ́. Dáfídì náà ó tún fi ìdí ìjẹ́ aláàánú Ọlọ́run múlẹ̀. Mo wá ní pé àánú yìí ló máa ń sún Ọlọ́run láti sáré tọ̀ àwọn tí wọ́n ń bẹ ní inú ipò ìpọ́nilójú àti ìdánilóró láti ọwọ́ ẹ̀ṣẹ̀, láti gbà wọ́n sílẹ̀ kúrò nínú ipò ìjìyà wọn. Kódà nígbà tó ṣe pé àwọn gan ni wọ́n fa ìjìyà ẹ̀ṣẹ̀ lé ara wọn lórí. Ọgbẹ́ ẹ̀ṣẹ̀ tí ìran ènìyàn ń rù, àwa la fi sá ara wa nítorí ìṣọ̀tá wa sí Ọlọ́run, nítorí tí a dalẹ̀ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run ò wòyún, àánú rẹ̀ kò jẹ́ kí Ọlọ́run ó lè fi wá sílẹ̀ láti máa tẹ̀síwájú nínú ipò ẹ̀sín àti ipò ìjìyà àti ipò ìdánilóró, ìpọ́nilójú tí a ju ara wa sí nítorí ẹ̀ṣẹ̀ wa. Ó di méjì báwọn. Àkọ́kọ́ ni ìfẹ́ àti ìwà rere Ọlọ́run, ìkejì ni àánú Ọlọ́run. Ìkẹta ni oore-ọ̀fẹ́. Oore-ọ̀fẹ́, ṣé rí oore-ọ̀fẹ́
tí àwọn eléèbó ń pè ní grace ó jẹ́ ìkan lára àwọn ìwà Ọlọ́run àti àbùdá Ọlọ́run. ṣé wá rí ìwà yìí ni ó máa ń sún Ọlọ́run láti dá ẹlẹ́ṣẹ̀ ènìyàn láre kí ó lè bọ́ kúrò lábẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́ sí. ṣé mọ̀ wípé kò tọ̀nà kí adájọ́ ó dá ẹni tí ó ṣẹ̀ láre kó sì dá sílẹ̀. irú adájọ́ tó bá ṣe bẹ́ẹ̀ tí ó dá ẹlẹ́ṣẹ̀ ènìyàn láre tó dá sílẹ̀ láti má lè jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ a máa ń pè wọ́n ní èèyàn búburú. ṣùgbọ́n ṣé rí abala ìwà Ọlọ́run kan wà tí a pè ní ore-ofe tí ó máa ń sún Ọlọ́run láti dá ẹlẹ́ṣẹ̀ ènìyàn láre kó sì ti pàṣẹ bẹ́ẹ̀ kó yọ̀ǹda rẹ̀ kúrò lábẹ́ àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ tó yẹ kó jẹ gan. ṣé rí Ọlọ́run kì í dá ènìyàn lẹ́jọ́ láì nídìí. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo ìdájọ́ Ọlọ́run ló jẹ́ òtítọ́ àti òdodo. Ọlọ́run kì í jà láì nídìí. ṣùgbọ́n ṣé ẹ rí nígbà tí Ọlọ́run bá tún dá àyàn lẹ́jọ́ nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ abala ìwà rẹ̀ kan wà tí ó máa ń mú káàánú ẹlẹ́ṣẹ̀ tí ó sì máa ń mú fẹ́ láti gba irú ẹni bẹ́ẹ̀ sílẹ̀ kúrò lábẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́ sí i. òun náà sì ni ore-ofe. ṣé rí ore-ofe òun ni ojú rere Ọlọ́run tí ènìyàn ò tọ́ sí. ojú rere Ọlọ́run tí ènìyàn ò tọ́ sí tí Ọlọ́run sì máa ń fi hàn fún ènìyàn láti mú bọ́ kúrò lábẹ́ ìdájọ́ rẹ̀. ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án ó tún ṣe àfihàn eléyìí. ìwé Éfésù mò ń yára kankan báyìí nítorí àkókò mi tí ó ti ń lọ. ìwé Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án ó sọ pé nítorí ore-ofe li a ti fi gbà yín là nípa ìgbàgbọ́ àti èyí ni kì í ṣe ti ẹ̀yin ti kára yín ẹ̀bùn Ọlọ́run ni kì í ṣe nípa iṣẹ́ kì í ṣe kí ẹnikẹ́ni má bàa ṣògo kì í ṣe nípa iṣẹ́ nínú pé ìgbàlà kì í ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má bàa ṣògo. ṣé rí Ọlọ́run gbé ìgbàlà rẹ̀ ó gbé tèfètèfè kọjá agbára ènìyàn. bí Ọlọ́run bá ní kí òun wo ti ènìyàn ṣé ló yẹ kó pa wá run? torí pé ohun tí a tọ́ sí nípa ẹ̀ṣẹ̀ wa nù ṣé ló yẹ kó pa wá run? ṣùgbọ́n ṣé rí ore-ofe rẹ̀ kì í gba Ọlọ́run láàyè láti fìyà jẹ ẹlẹ́ṣẹ̀ bí ó ṣe tọ́ sí. ore-ofe rẹ̀ ni ó máa ń sún Ọlọ́run láti káàánú ẹlẹ́ṣẹ̀ kí ó sì yọkò lábẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́ sí. Bíbélì fìdí ẹ̀ múlẹ̀ pé ìkan lára àwọn ìwà Ọlọ́run tí ó mú ìgbàlà wá fún ìran ènìyàn ní ore-ofe. ó ní pé nítorí nípa ore-ofe la fi gbà yín. ó ní kì í ṣe nítorí ara titi yín. ènìyàn ò ní ohunkóhun tọ́lọ́run fi lè gbà là. ènìyàn ò ní ohunkóhun àbí ẹ̀yin náà wò bó la ti gba ẹni tó ti ṣẹ́yún méje bó la ti gbà á là. bẹ́yìn gan bá gbọ́ wípé ẹnìkan wà ó ti ṣẹ́yún méje o ṣe láàkókò mọ̀ tá a kó àdá tá a yọ àkẹ́tì pé irọ́ o àdálẹ́jọ́ ni ó gbọ́dọ̀ jìyà rẹ̀ ọmọ méje láìsẹ̀ kan. ṣùgbọ́n nígbà tí a bá dé orí òṣùwọ̀n Ọlọ́run tó fi ń gbàlà
ore-ofe a sì máa ṣògo lórí ìdájọ́. Ore-ofe a máa ṣògo lórí ìdájọ́. Ẹni tí ó sì yẹ fún ìparun ayérayé, Ọlọ́run ó sì nawọ́ ore-ofe sí láti yọ kúrò lábẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́ sí. Eléyìí ó ṣiṣẹ́ fún ìran ènìyàn nítorí pé ohun tá a tọ́ sí ní ìjìyà àti ìparun ayérayé. Ṣùgbọ́n ore-ofe Ọlọ́run kò gbà kí Ọlọ́run kó fi wá sílẹ̀ sínú ìparun ayérayé. Ìwà kẹrin Ọlọ́run tí ó ṣiṣẹ́ fún ìgbàlà ìran ènìyàn, òun náà ni sùúrù rẹ̀. Ẹ má gbàgbé, àkọ́kọ́ òun ni ìfẹ́ àti ìwà rere Ọlọ́run. Ìkejì òun ni àánú rẹ̀. Ìkẹta ni ore-ofe rẹ̀. Ṣàwárí ìkẹrin, eléyìí lágbára, òun ni sùúrù rẹ̀. Sùúrù jẹ́ ìwà Ọlọ́run tó ń mú kí Ọlọ́run lọ́ra láti pa ẹlẹ́ṣẹ̀ run, nítorí ìrètí wípé ọjọ́ kan ẹlẹ́ṣẹ̀ yìí lè ronúpìwàdà kó sì yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Sùúrù Ọlọ́run. Bíbélì sọ̀rọ̀ nípa sùúrù Ọlọ́run. Ṣé rí, kódà nígbà tí ọkàn ẹlẹ́ṣẹ̀ tó yigbì tó le koko tó sì ń ṣe aláìnáání àwọn ìfẹ́ Ọlọ́run tá a fi ń hàn fún, tó ń ṣe aláìnáání ìwà rere Ọlọ́run tá a fi ń hàn fún, tó ń ṣe aláìnáání àwọn ìpèsè Ọlọ́run fún nínú Jésù Kristi, Ọlọ́run yóò sì tún ní sùúrù fún. Sùúrù yẹn òun ni ìlọ́ra Ọlọ́run tí kì í mú kí Ọlọ́run kó yára kánkán láti pa ènìyàn ẹlẹ́ṣẹ̀ run, nítorí ìrètí wípé irú ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ yóò yí padà wá sí ìrònúpìwàdà. Àwọn ènìyàn kan wọ́n ti ṣe bí a sì rò pé Olúwa ṣé òtítọ́ àti òdodo ti sọnù kúrò lọ́wọ́ rẹ ni. Ṣé irú ẹni yìí ládùúró bó ṣe wá ṣe búburú yìí, ṣé kò yẹ kó o ti parun? Ṣùgbọ́n àwa èèyàn là ń wò bẹ́ẹ̀. Ṣé rí, Ọlọ́run ò ní inú dídùn sí ìparun ẹlẹ́ṣẹ̀ rárá. Àwa ló ń jàjẹ́, àwa ní ń kálára. Mo rántí ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún kan sẹ́yìn báyìí, nígbà tí a sì jẹ́ ọmọdé tí a ń dàgbà díẹ̀díẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni, a ní adarí kan ó burú bí àpáàrà. Gbogbo àwọn èèyàn ló fẹ́ kó kú. Wọ́n ń pè ní Maradona nígbà náà. Ẹ̀yin tí ẹ bá mẹ́rin tán ń pè bẹ́ẹ̀, èmi kọ́ ní ìdàkọ̀ rẹ̀ fún yín. Ẹ lọ bí Google léèrè. Àwọn èèyàn gbẹ́bọ, àwọn èèyàn wọ́n gbé pósí nítorí tiẹ̀ tán kọ́kọ́ sí lára. Wọ́n gorí òkè Agẹmọ, wọ́n gorí òkè Tibí, wọ́n ṣe àwọn àṣà àti ìrúbọ tí wọ́n ń dédé ṣe nílẹ̀ Yorùbá, wọ́n ṣe torí títí tiẹ̀ pé kọkùnrin kò lè kú sẹ́. Ẹ̀yin ará mi, kò kú o. Kódà ẹni tí mò ń wí yìí ó sì wà láyé títí dòní, ó ti dàgbà, ó ti darúgbó kùjẹ́kùjẹ́ lónìí. Ṣé ẹ rí, Ọlọ́run ò ní dídùn inú sí ikú ẹlẹ́ṣẹ̀. Àwa là ń sọ pé Olúwa ṣó wàá rí pé ẹni yìí ó mọ̀ burú, Olúwa parun, Olúwa parẹ́. Ẹ jẹ́ kí n fún lápẹẹrẹ kan yín tí ẹ mọ̀ Bíbélì díẹ̀. Bí ó bá ṣe pé ìran tiwa yìí bá ní Sọ́ọ̀lù tí ó padà di Pọ́ọ̀lù àpọ́stélì, tí ń ṣe àwọn iṣẹ́ ibi tó ń ṣe nígbà náà nínú ìjọ, ǹjẹ́ ẹ mọ iye àdúrà tá a ti gbà lé lórí pé Olúwa, Sọ́ọ̀lù ń yọ wá lẹ́nu, Olúwa parun. Ṣé bó ti sọ wípé
o ò ní gbà kí ẹnu ọ̀run àpáàdì kó borí ìjọ rẹ. Olúwa parun ṣùgbọ́n ṣe rí, nígbà tí àwa ń wo ẹlẹ́ṣẹ̀, nígbà tí àwa ń wo ẹni tó ń ṣe inúnibíni sí wa, Ọlọ́run ń wo àpọ́stélì. Tó tó Ọlọ́run ń wo ọkùnrin kan tí yóò mú ìyìn rere lọ sí gbogbo ilẹ̀ àwọn kèfèrí. Ọlọ́run ń wo ọkùnrin kan tí ìwé Róòmù ń bẹ nínú rẹ̀, ìwé Kọ́ríńtì kìíní Kọ́ríńtì kejì ń bẹ nínú rẹ̀, ìwé Galatia, ìwé Éfésù, ìwé Fílípì tí ń bẹ nínú rẹ̀. Ọlọ́run pé ìyìn lè parun torí pé ènìyàn ń wo ojú, Ọlọ́run ń wo ọkàn. Ẹ wo bí Ọlọ́run ṣe kún fún sùúrù tó títí tí Sọ́ọ̀lù fi padà ronúpìwàdà tó gba ìgbàlà. Òun náà wá di ajíhìnrere fún Ọlọ́run kan náà tí ń gbógun tì nígbà kan. Ṣé rí, sùúrù Ọlọ́run lágbára. Ó máa ń sún Ọlọ́run láti lọ́ra tíkọ́tíkọ́ tí kì í fi yára pa èèyàn búburú run, nítorí pé irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ń fẹ́ kó náà nígbàlà. Ọlọ́run ń fẹ́ kó náà kó wá sí ìmọ̀ ìgbàlà àti òtítọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí n ka ìwé Pétérù kejì kí a máa kásẹ̀ ìkọ́ni yìí nílẹ̀ lónìí. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Ọlọ́run ò tótó rẹ o, ìwọ nìkan náà ló lè ṣe irú ẹ o. Kò sí sùúrù tó gùn nínú ènìyàn, kò sí. Àwa á ti pàdánù tipẹ́tipẹ́, á ti pa. Ṣùgbọ́n Ọlọ́run kì í wo ènìyàn bí èèyàn ti wà, í máa ń wo ènìyàn bí ó ti lè rí ni. Tótó Ọlọ́run. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9. Ó wí pé Ọlọ́run kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn tí kà á sí ìjáfara, ṣùgbọ́n ó mú sùúrù fún yín nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Àǹtí mi ṣẹ́yúnṣẹ́yún, Ọlọ́run ń rí ọ, ń mú sùúrù fún ọ ni. Orin burúkú kan wà tí wọ́n máa ń kọ ní ṣọ́ọ̀ṣì, orin burúkú ni. Wọ́n á ní kò wo bí mo ti ń rìn, kò wo bí mo ṣe ń ṣe, kò wo bí mo ṣe ń ṣìwàwù, ó ṣàǹtọ́jú mi lójoojúmọ́. Kò ṣe wò ó. Ẹni tí ó dá ojú a lè ṣàlàyé ríran bí. Ó ń wo gbogbo ènìyàn, ṣùgbọ́n ó ń mú sùúrù, ó ń lọ́ra tíkọ́ láti pa wá run ni. Nítorí ìrètí wípé a ó yí padà, a ó gba ìyìn rere, a ó wá sínú ìgbàlà rẹ̀, àwa náà a ó di ọmọ rẹ̀ àti ìránṣẹ́ fún un. Ẹ̀yin ará, àwọn ìwà Ọlọ́run mẹ́rin wọ̀nyí òun ló mú ìgbàlà wá fún ìran ìyẹn ẹlẹ́ṣẹ̀ o. Nítòótọ́ ni a ṣẹ̀, a ṣọ̀tẹ̀ sí Ọlọ́run, adalẹ̀ rẹ̀. Bí Ọlọ́run bá sì yàn láti jọ̀wọ́ wá sí inú ipò ẹ̀ṣẹ̀, ká mọ́ wá lójú, ká mọ́ ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ṣẹ̀, kò sí kan tó burú. Ṣùgbọ́n àwọn ìwà rẹ̀ wọ̀nyí kò jẹ́ kó lè fi wá sílẹ̀ sínú ipò ẹ̀ṣẹ̀ wa, sínú ipò ìṣòro, sínú ipò ìpọ́nilójú wa. Ó mú ìgbàlà wá fún wa láì ka ìṣọ̀tẹ̀ wa sí. Ẹ̀yin ará mi, irú Ọlọ́run wo ni èyí? Bí mo ti mú ẹ̀kọ́ tó wá sí ìdánudúró, mo fẹ́ sọ lé fún gbogbo èyí tí ẹ̀ ń wò mí, tí ẹ̀ ń gbọ́ mi. Àǹfààní mìíràn lẹ ní lónìí o. Àǹfààní míì lẹ ní lónìí o.
kì í ṣe pé Ọlọ́run ò wo kò sì rí àwọn ìwà búburú rẹ gbogbo, kì í ṣe pé kò ká lára, ṣùgbọ́n Ọlọ́run mú sùúrù ni o, wípé bóyá lónìí yóò ronúpìwàdà, bóyá lónìí yóò ronúpìwàdà, bóyá lónìí yóò yí padà. Ṣùgbọ́n bí èèyàn bá kọ̀ tí ò bá yí padà, Ọlọ́run Bíbélì pè ní iná ajónirun, òótọ́ ló ní sùúrù, ṣùgbọ́n ìdájọ́ Ọlọ́run gbóná. Mo ń fi Kristi lọ̀ yín lónìí, gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ mi. Àǹfààní mi lẹ ní lónìí, ọ̀la lè pẹ́ jù. Ẹ ronúpìwàdà kí ẹ sì gba ìyìnrere Jésù Kristi Olúwa gbọ́, kí ẹ gba ikú àti àjíǹde rẹ̀ gbọ́ fún ìmúkúrò àwọn ẹ̀ṣẹ̀ yín àti fún ìgbàlà ọkàn yín. Mo gbàdúrà pé kí Ọlọ́run kí ó lo èso kékeré tí a fúrúgbìn rẹ̀ lónìí, kí ó lè yè ní inú ọkàn yín, kí ó sì lè mú èso ìrònúpìwàdà àti ìyípadà ayé jáde ní inú yín, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bí ẹ bá ní ìbéèrè, ẹ má lọ́ra, ẹ má dá dúró láti fi àwọn ìbéèrè yín ránṣẹ́ sí mi. Nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run, a ó sì dá yín lóhùn gẹ́gẹ́ bí Bíbélì ṣe ṣe àfihàn rẹ̀. Kí n tó lọ, mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo àwọn arákùnrin nínú Olúwa tí wọ́n dúró tì wá, tí àjọṣe ètò tí ò ní yìí, arákùnrin Oyè Aládé àti arákùnrin Stephen Alao. Lórúkọ Jésù Kristi, ẹ ó gba èrè yìí, èrè yín yóò sì pọ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Títí di ìgbà tí a tó pàdé ní ẹ̀kọ́ tó ń bọ̀, àlàáfíà ni fún yín ní orúkọ Jésù Kristi.